pè wá òun náà ni pé tí a bá wo àwùjọ ilẹ̀ haúsá àwọn àwùjọ yẹn wọ́n há kùránì wọ́n sì dúró ti kùránì ju àwọn adájọ́ Yorùbá lọ kí ló fà á nítorí pé àwọn ilẹ̀ haúsá àkọ́kọ́ náà ó ti wọnú àkídà àwọn pé gbogbo ẹ̀kọ́ Islam òun náà ni wọ́n kọ́kọ́ lọ lékéwú náà ilé kí wọ́n kọ́kọ́ máa lọ àmọ́ wọ́dọ̀ àwáyà yìí ilé ìwé lákọ̀ọ́kọ́ ṣe kí ni lákọ̀ọ́kọ́ lọ ẹ̀rí ọmọ ọdún mẹ́ta láti máa kọ́ ní A for apple B for ball láti ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́ta kọ́lọ̀ ọmọ ọdún méjì state and capital yóò ti ha sórí ẹ̀rí tábà ní kọ́ ọmọ wọn ka Kùránì ó lè má di Kùránì ká yọ gan díẹ̀ ó kò ń díẹ̀ gan sàmánú yọ gan díẹ̀ ó kò ń díẹ̀ gan yóò tún gan púpọ̀ gan ẹ̀rí so àwọn wọn mójútó ó ti wà nípìnlẹ̀ wọn òun náà ni wọ́n kọ́kọ́ ha òun náà ni wọ́n kọ́kọ́ mà tábà sì wò tàwọn àfáà wa tí wọ́n jẹ́ àfáà Islam tábà ń kàtà wọn ẹ̀kọ́ pé wọ́n kọ́ ha Qur'an Imam Maliki ọmọ ọdún mẹ́wàá ló ti ha Qur'ani Imam Shafi'i ọmọ ọdún mẹ́sàn ló ti ha Qur'ani ó sì rọ̀ wá lọ́rùn púpọ̀ káyọ̀ dá fáwọn ọmọ wa wípé kí wọ́n ha Qur'an kí wọ́n tó bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá lè ṣe bẹ́ẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ kí wọ́n kọ́ dáa nìkan káwa ni wọ́n stop kí wọ́n dúró náà kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ ha Qur'an ká sọ sọ́dọ̀ àfà gbogbo eléyìí ni wọ́n ń ṣe nílẹ̀ Haúsá alápèjúwe ọmọ tó ti ka primary school tó ti ka secondary school bóyá kó tó wọ university kọ́kọ́ lọ ṣe tàfíìsù náà eléyìí yóò mú kí torí pé ọmọ tó bá ha Qur'an ọmọ náà ò ní ṣìṣe ọmọ náà ò ní ṣìwàwù òbí ọmọ náà ó sinmi kọ́lọ́mọ́sà ṣe rọrùn fún wa ọlọ́tí òbí ọlọ́wọ́n bá náà tábà fẹ́ káwọn ọmọ wa ha Qur'ani ntí a lè ṣe nígbésẹ̀ òun náà ni pé targhibuhum ala dhalik ká sí wọn lójú kòkòrò bá a ṣe sí wọn lójú kòkòrò lórí ìmọ̀tayé ká sí wọn lójú kòkòrò lórí alukur'ani híhá pẹ̀lú gbogbo ọ̀nà tí yẹn fi sí yẹn lójú kòkòrò torí pé àwọn akéèké wọn nídìí kí yẹn máa pè fẹ́ wọn sí nǹkan tí yẹn bá fẹ́ kí wọ́n máa ṣe bákan náà ká fún láàfà tí wọ́n máa kọ́ tọ́mọ tẹ̀jídì dáadáa bákan náà ká sẹ́ǹdì ẹ̀ sí ààyè àbí environment tó ti pé environment Qur'an ni bí ilé kí ó jẹ́ ha Qur'an ká sọ síbẹ̀ torí pé ọmọ wọn ò ní choice gbogbo ohun tó bá ń rí ní àwùjọ náà ni wọ́n máa ṣe kíni ni wọ́n fẹ́ máa copy bákan náà ká ràn wọ́n lọ́wọ́ ká ràn àwọn ọmọ wọn lọ́wọ́ pẹ̀lú gbogbo tí ó jẹ́ kí Qur'an kó rọrùn fún wa nínú ẹ̀rẹ́ ní kíni ká ra àwọn rédíò fún wọn àbá wọn MP3 tí ọ̀pọ̀lọpọ̀ wọn tọ́lọ̀ ń fi sayé dẹ̀rọ̀ lónìí ká ra fún wọn ká máa play Qur'an ká máa gbọ́ ó lóore ju ká máa gbọ́gbọ́ púpọ̀ lọ yóò jẹ́ kí wọ́n tètè ha al-Qur'an al-Karim nínú ẹ̀ òun náà ni kájí kí wọ́n máa lọ ṣèdíje musabakọ̀ kí wọ́n máa participate níbi musabakọ̀ káàkiri eléyìí náà ṣe kéṣe kí ni yóò ràn wọ́n lọ́wọ́ bákan náà nínú àwọn àkíyèsí àti àwọn ìgbìyànjú tí a fẹ́ kí àwọn kọ̀ọ̀kan máa dá sí tí Kùránì ó fi ṣe kí ni tí ó fi ràn wọ́n máa lọ́rùn òun náà ni pé a ní ìgbàgbìyànjú kí àwọn tí wọ́n dálé kéwúlẹ̀ kí wọ́n ní àkọlé kan fún àti gba àwọn àfà tí wọ́n ha Qur'an síbẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ àwọn tó dálé ìwélẹ̀ náà ọkà wọn náà àwọn tó ha Qur'an tó dángájíá kí wọ́n gbà wọn síbẹ̀ títí sí pé a sì létò fún wọn pé lọ́dún mẹ́ta ó kéré pátá wọ́n gbọ́dọ̀ máa ha Qur'an náà jáde tètò bá ti wà fún ìgbà tètò wà fún tẹ́lẹ̀ èbó lójú kọ́ máa lójútùú tàbá fètò sí ti Qur'an náà èyí tí ó ṣẹ́kù fún wa tí ó sì kù fún aláyé àtàlùkìyàmà òun náà ṣe kí ni yọ gba títò bákan náà àwùjọ tá a wà yìí àwùjọ máa ń ran nǹkan lọ́wọ́ àwùjọ tá a wà yìí àṣàkólé kan ayé Kùránì dáadáa tábàdílẹ̀ Haúsá wàláyé odidi fámìlì kan ó lè ha Kùránì ní Haúsá bàbá ha Kùránì ìyá ha Kùránì ọmọ náà kò ní choice torí pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ọ̀rẹ́ àbúrò rẹ̀ wọ́n ti ha Kùránì ẹ̀rí ọwọ́ àánú nǹkan tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa ṣìyàn ní akin kọ́dà ibi tó lágbàdé àwọn tí wọ́n ń gun ọ̀kadà káàkiri ilẹ̀ Haúsá ọ̀pọ̀lọpọ̀ wọn hafizu Kùránì ni chairman ọ̀kọ́kọ́ ọjọ́ tí mo dé Jos tí mo sọ̀ kalẹ̀ pé kí n wọ̀lú báyìí ẹni tó gbé mi ọlọ́kadà tó gbé mi àti hafizu Kùránì ni chairman ó ti ha gbogbo Kùránì sórí ìṣe sọ̀kadà káwá fi hàn kọ̀m̀pí àwọn ọlọ́kadà àti wáyà yìí tó dá sí pé jìnjìnjìnjìnjìn ni wọ́n mọ̀ gbọ́ ọdún ní ká tó kọ̀ bí pẹ̀lú àfà ní in tó jẹ́ mọ̀ pé ọlọ́kadà tó gbé mi hafizu Kùránì ni ojú ọ̀nà táàtí ń lọ lójú ọ̀nà lọ́dún ló ti mẹ́nu bá Kùránì ní wọ́n ń fa Kùránì lẹ́nu chairman
ó wá bọ́ sí àárín kùránì sọ́tù káf ẹ̀dọ̀ kùránì ó bọ́ sínú ẹ̀ tí wọ́n ń fà tó tún dé lẹ́nu rẹ̀ àwa sọ̀kalẹ̀ wọn ni nbí ṣe gbọ́ haúsá náà tó àsọgbọ́lárúbáwá ó tún gbọ́lárúbáwá ọlọ́kadà tún gbọ́lárúbáwá bọ́ sọlọ́wọ́ sọ́wọ́ kàdá yà yìí yóò máa wọ ni lákùn fún mi lówó mi kí ló kàn ọ́ ẹ̀rí ọwọ́ ni wọ́n á bèèrè lọ́wọ́ rẹ̀ pé bóò ló ṣe rọ̀ ọ́ lọ́rùn òun gbọ́ ọ̀kadà ó tún wá kùránì ó ní wà láyé nǹkan kékeré láwùjọ ti wá yìí ó ní kí n wọlú ìlú lọ ìtìkì ní kankan níjọ́sí mo bá dé ní ìlú lóòótọ́ àkọ́kọ́ ramadana tá kọ́kọ́ kí níjọ́sí tí kọ́kọ́ kí ìlú náà ọmọ kéke ọmọ ọdún 12 ló sì de tàràwì fún wa ọmọ ọdún 12 èmi tiẹ̀ ọmọ náà wà ní àwọn ọmọ tẹ̀mí ń kọ́nu kíláàsì náà torí skul náà mo ti sáf wọ́n pe skul náà ní Al-Iman níjọ́sí nítorí kí n máa ṣe léyìn púpọ̀ àti àbá nẹ́ẹ̀mí àti sẹ́ndì àwọn ọmọ wa jáde lọ́lẹ̀ haúsá lọ yí ayé kùránì kan tó yẹ pé ọdún kan ọdún méjì á jèrè gbogbo tá a bá ná lórí ẹ̀ àti ní pàdánù ẹ̀ ọmọ ọdún 12 ọwọ́ bọ́ síwájú afẹ́ bẹ̀rẹ̀ tàràwì èmi wá fa ọmọ náà mọ́ fà á pé wá eré lọ́wọ́ afẹ́ ṣe àyìn afẹ́ bẹ̀rẹ̀ sí kírun ni àwọn àfáà tí wọ́n wá tò lẹ́yìn torí pé wọ́n àfáà tí ó tò lẹ́yìn àwọn tí ó kírun nílẹ̀ haúsá gbogbo wọn àjẹni wọn náà Al-Qur'ani wọ́n ti di kan ó lè ṣe mistake àràfi lásán àbí haraka tààrà ń sọ nísìnyí wọ́n hàn ní ọwọ́ sọ fún pé àfà ẹ̀fílẹ̀ ọmọ tí ó sì dé tàràwì fún ọlọ́dún nínú pẹ̀lú ọmọdún 12 ọmọ náà ti parí gbogbo Kùránì nísìn ẹ̀rí so àwọn àtàwà láwùjọ káwọn náà sí àwọn ọmọ lákin kásì wọn lójú kòkòrò bákan náà àwọn tọ́lọ̀ ń bùkún anípatákò dáadáa ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọbàjẹ́ anípatákò nípa ríran alukur'ani lọ́wọ́ ṣíṣe khidma alukur'an ká dáta fi alukur'ani lẹ̀ ká sì máa ṣe ìgbárùkù tí gbogbo ìdíje tí wọ́n bá ń ṣe nílẹ̀ haúsá àwọn olówó kan bẹ̀rẹ̀ pé owó kọ́ wọn ni wọ́n fi sọ musabakọ̀ pé gbogbo ìdíje táwọn ọmọ máa ṣe tí wọ́n fi máa díje kur'ani èmi ni mo gbé gbogbo tí wọ́n bá ná bẹ́ẹ̀ kódà àárí olówó tí ń gbé hajj kalẹ̀ fáwọn ọmọ tó bá ha kur'ani ó sì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá ha kùránì òun nàlẹ́bí kọ́kọ́ máa ti síwájú wọ́n ní tí wọ́n bá kú lógun táwọn sábẹ́ kú lógun Ànábì wa ní kẹ́ẹ̀tó bù wọn mẹ́lẹ̀ ayyuhum ahfadul Qur'an ta ló ha kùránì jù nù wọn òun náà ṣe kí ni òun náà ti síwájú so gbogbo àwọn tọ́lọ̀ ń bù kún àwọn náà ìpàtàkù lórí alukur'ani yìí ha bákan náà àwọn tá a dá mọ́sálásí lẹ̀ tá a kọ́ mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí lẹ̀ Yorùbá wọn yìí sábà ka kùránì bẹ́ẹ̀ ó kéré ẹ̀rí àmọ́ tí mọ́sálásí ni abá ti kírun wákàtí márùn-ún tán ìtìpà ọ̀parí nù ni sẹ́ẹ̀rí gbogbo mọ́sálásí gbọ́rọ̀ ní halkọ́ tí a ń pè ní halakọ́tul Qur'an àwọn tí wọ́n ti máa ha kùránì torí pé àwọn ọmọ tó wà ládùúgbò ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní ìpàsípẹ́ kán máa wọ ní mọ́sálásí so ẹni tó kọ́ mọ́sálásí inú ojúṣe tó tún yẹ kó ṣe kó gba àfáà al-Qur'ani kó sì tó gbà kó rí kó dá ọ̀dàngájíá ó sì dáńtọ́ dáadáa kó tó gbà eléyìí ó jẹ́ kí ìrànlọ́wọ́ ní al-Qur'ani kó gbajúmọ̀ ní àwùjọ wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní majtama'a qawmun fi baytin min buyutillah yatluna kitaballah wa yatadarasunahu fima baynahum illa nazalat alayhim as-sakinah wa ghashiyatuhum ar-rahmah wa haffathum al-malaa'ikah wa dhakarahum Allahu fi man 'indah Allahu akbar Ànábì àwọn kan ò ní péjọ nínú ilé kan nínú àwọn ilé Ọlọ́run tí a mọ̀ sí mọ́sálásí kí ni wọ́n máa ṣe lé náà wọn ò ní jòkó kan máa fọwọ́ ra wọ́ wọn ò ní jòkó kan máa dún bí ẹ̀fọn yatluna kitaballah wọ́n máa ṣe kí ni wọ́n máa kàtírọ̀ Ọlọ́run ọba ẹ̀rí wa yatadarasunahu fima baynahum wọ́n sì máa jọ fi yéra wọn wọ́n jọ máa jù síra wọn ẹ̀rí kìrá Kùránì ó pín sórí ìsirísi bí wọ́n ti ń kọ́ra wọn ní house bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́ra wọn ní warsh bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́ra wọn ní dúrí ẹlòmíì tí ó bá mọ̀ nípa kìrá àti yìí tí wọ́n bá ka Kùránì mi sí létí gbà mí yóò rẹ̀ ìkàkùkà ni wọ́n kà yóò wọ́n ti sọ pé àwọn tí wọ́n bá ti mọ Kùránì kà tẹ́lẹ̀ ìkàkùkà ni wọ́n máa kà àwọn ìkàkàkùkà lápèjúwe káyọ̀ ni ti ń ka riwaya Khalaf an Hamza lápèjúwe nísìn kọ́ wa kà bá a bá gbọ́ sí tí ó yàtọ̀ sí ní tá a ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a fẹ́ sọ pé bóyá ó ṣe mistake ni tí ó sì ṣe mistake tó lákọọ́lẹ̀ lápèjúwe a'udhu billahi minash shaitanir rajim
بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية طبعا أتاك ألا أتاك لو يكون مكبه so ó lè kà ní àtẹ́kà náà ẹ̀rí wujuhun yawma'idhin khashi'ah tó bá fẹ́ kà ní rìwáyà ti Khalaf yẹn yóò ní wujuhun yawma'idhin khashi'ah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kíkà alukur'ani náà nínú mọ́sálásí tí wọ́n máa fi yẹra wọn tí wọ́n máa kà fúnra wọn gbogbo àtàbà ń ṣe bẹ́ẹ̀ illa nazalat alayhimus sakinah àfi kí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ sí wọn wa ghashiyatuhumur rahmah àfi kíkì ọlọ́run ọba kó bò wọ́n dàrú wa haffatuhumul malaika àfi káwọn màláìka ṣe kí ni kí wọ́n rọ kiri ká wọn wa dhakarahumullahu fi man inda ọlọ́run ó sì máa ṣe kí ni yóò máa rántí àwọn tí wọ́n ń ka Kùránì náà nínú ilé rẹ̀ mọ́sáàsì rẹ̀ yóò máa rántí wọn fil mala'il a'la ó dà àwọn màláìka rẹ̀ lọ́hùn kí ọlọ́run mọ́sá ṣe Al-Kùránì náà kó ṣe ní hujja fún wa kó má ṣe ní hujja ní wa lórí lílo rẹ̀ kíkà rẹ̀ kó má ṣe ní rọrùn fún wa kó fi wá sínú àwọn tó dá sí pé àfáà Sudaysi tí wọ́n máa ń ṣe duawul kunutu wọn ni Allahumma ij'alna mimman yuqimuna hurufahu wa hududahu wa la taj'alna mimman yuqimuna hurufahu wa yudayyi'una hududahu ọlọ́run fi wá sínú àwọn tó yẹ pé wọ́n ń sọ kíkà rẹ̀ wọ́n sì ń sọ lílo rẹ̀ má fi wá sínú àwọn tí wọ́n ń sọ kíkà rẹ̀ lásán tí wọ́n sọ lílo rẹ̀ aláàtúbẹ̀ ọlọ́run ọba náà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Assalamu wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè tí àmàlà béèrè lọ́dọ̀ wọn tó jẹ́ béèrè àkọ́kọ́ ìdáhùn ẹ̀ ti wá náà ipe nígbà tí yẹn dọmọ ọgọ́ta ọdún ṣé kò lè kó fóló bá fẹ́ pé xọ́ báyìí àwọn àbọ̀yárò àwọn báni bẹ́ẹ̀ tẹ́ ti kọ́ rí tí wọ́n sì jọmọ ọgọ́ta ọdún tẹ́ padà rí xọ́ pé tí wọ́n ò sì kó fóló bismillah. pẹ̀lú ìgbọ́ ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe sọ nínú alukur'an ayata kàfúrà alẹ́ kan pé wa laqad yassarna alukur'ana lidhikri fahal min muddakir àti ṣe kur'an yìí ní rọrùn púpọ̀ láti lè ha láti lè gbọ́ yé ẹ̀rí ìtàlọ́wọ́ rẹ́dí àti ṣe kíni àti gbọ́ yé àwọn àgbàlagbà tẹ́ ń wí náà wọ́n hàn kàn mí tí sì ń gba yé ha tí wọ́n bá rẹ́dí àti ha kur'an náà wọ́n ha kọ́lọ́ wọn dà sí rọrùn ọlọ́tí ìbọn ọlọ́run bá náà àwọn sahaba sayidina Umar àti sayidina Abubakar àgbàlagbà ni wọ́n fi ha alukur'an ó sì gbà yí ha ọlọ́mọsá sí ọlọ́run fáwọn náà aláàtú ọlọ́run bá náà. wọ́n láàrin bí ìṣẹ́jú márùn-ún á bẹ àwọn dókítà wa dókítà Abdulrasaq Al-Mahdi Alaro kí wọ́n dákun kí wọ́n bá wa ṣe ọ̀rọ̀ ṣókí láàrin bí ìṣẹ́jú márùn-ún lédè èèbó bismillah. alhamdulillah. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. I'm given a very tedious task to give a summary in just 5 minutes of a lecture that was delivered in not less than 2 hours. So I don't know how to where to start even. But thank you, my teacher, Dr. Siraj, has taught me a principle that ما لا يدرك كله فلا يترك جله. The topic of today's lecture, as you might have been aware, is to tell us of the importance of Al-Quran Al-Kareem. Not only the importance of Al-Quran Al-Kareem, but the importance and the significance of having a proper grasp and understanding of Al-Quran Al-Kareem. Alhamdulillah, we are so fortunate today to have a very competent hand to undo the topic, in the person of my brother Sheikh Abdul Wahab Abdul Hayy Nageri, Jazahullahu Khairah. He talked a lot and covered very wide area, all relating to the topic of discussion. But the benefit of those who are not so fluent in the Yoruba language in which the lecture was delivered, I will only give less than a summary of what he has said in the following points. 1. Al-Quran Al-Kareem and the knowledge of Al-Quran Al-Kareem
is so important in the analysis of the scholars of Islam, as he mentioned, that even some of them, like Sufyan al-Thawri rahimahullah, actually gave a fatwa to the effect that in some instances it may be more meritorious for you to engage in learning Al-Quran al-Kareem than to go out on a jihad activity. You can see the importance of learning Al-Quran al-Kareem. That in some instances it may be more meaningful in the sight of Allah to see you engaging in the proper understanding of Al-Quran al-Kareem even than to go out in a war. Also, another point mentioned by our able scholar, the lecturer for today, that when we tell ourselves about the importance of learning Al-Quran al-Kareem, he actually want us and actually encourage us that we should make effort to learn Al-Quran al-Kareem from only those who are competent to teach us. Because as we witness today, we all read Al-Quran al-Kareem, we all recite Al-Quran al-Kareem, but the recitation is not like recitation. He gave us some examples that I would like to mention some because of their importance. For us to know that you may be reading Al-Quran al-Kareem throughout your life, that will not be in tandem with the Quran revealed on the Prophet sallallahu alaihi wasallam. And you can see the irony. Someone reciting, reading Al-Quran al-Kareem throughout his lifetime, only to be met on the day of resurrection and be told that the Quran that you read while alive was different from the one revealed by Allah on the Prophet sallallahu alaihi wasallam. Then what will be your answer that day? Practically, he gave us examples in the history of Islam. Somebody recited a verse of Al-Quran al-Kareem in a wrong way, as many of us do today, by just changing not even a letter, but just replacing a vowel with another. Instead of saying Anna Allah bari'un min al-mushrikeen wa rasuluhu, that is what is revealed. That is how it was revealed on the Prophet sallallahu alaihi wasallam. Please pay particular attention to this, because whenever we encourage people to learn Al-Quran al-Kareem properly, some people will take it personally, as if you are out just to attack them unnecessarily. Because you have an advantage of going to Arabic school, you are now condemning those who did not go to Arabic school. Wallahi, the case is not like that. But you can see the danger inherent in reciting Al-Quran al-Kareem in a way different from the way or different from the Quran al-Kareem that was revealed on the Prophet sallallahu alaihi wasallam. See this particular example. Just instead of saying wa rasuluhu, he mistakenly said wa rasulihi, and the meaning was all turned upside down, completely different from what Allah was saying. Because Allah was saying Anna Allah bari'un, Allah dissociated himself from the polytheists, from the mushrikeen, and so did his prophet, did his messenger. You can see that makes a lot of sense, that Allah and his messenger are actually dissociating themselves from the polytheists or the mushrikun. But by the time you remove Dhamma and replace it with Kasra, let me tell you the meaning of what you are saying, that Allah is dissociating himself not only from the mushrikeen, but even from his prophet Muhammad sallallahu alaihi wasallam. You can see the irony. I think I will give another example. Some of those I was able to pick. You will remind me if I forget. The other example that I took note of, that is very serious also. Thank you very much. Allah says, وَلَا تُنْكِحُ الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا. It's just a replacement of one dhamma. This time around, not with a kasra, but with a fatha. And the meaning changes completely. The man recited, instead of wala tunkihu, he said wala tankihu. Some of us will see all this as being meaningless. Tunkihu, tankihu, what difference does that make?
it makes an ocean of difference. Look at the meaning of the two versions, so to say. وَلَا تُنْكِحُ الْمُشْرِكِينَ, that is what Allah directed. Do never give out your daughters in marriage to whoever is a polytheist, whoever believes in more than one God. Al-mushrikun. Never you should give out your daughter in marriage to such people. But when you change Dhamma to Fatha, what you are actually saying is that you as men do not sodomize sodomy. That is sexual intercourse between a man and a man, which we call sodomy, or in the modern language, they may call it same-sex marriage. It's as if the Quran is telling you that do not practice same-sex marriage with polytheists until they become mu'minin. All of this is coming from what? From just the replacement of Dhamma with Fatha. Wala tunkihu, wala tankihu. Allah is saying something, you are saying something differently. So I will have to stop at this point. But just to give you some of the salient points that were mentioned by the able scholar and the presenter for today. Finally, the way out, he also enlightened us on the way out of all this predicament, because if you realize it is a real predicament. If somebody should just change a vowel, a dhamma to fatha, and give us all these inconsistencies, then what of who will always read wala lalina instead of wala dolinas, changing a letter completely? Al-Imam Shafi'i, that is an addition, I'm sorry for adding this. Al-Imam Shafi'i even said, if you omit a shidda in Surah Al-Fatiha, your salat is invalid. If you are to say a letter, pronounce it with shidda, but you fail to pronounce the shidda, you pronounce the letter correctly, but you remove the shidda, Imam Shafi'i was of the opinion that your salat may be invalid. Why? Because we all know the shidda in the Arabic language actually tells you that we have two letters in place, but instead of repeating the same letter one after the other, it is just a device, a linguistic device by the Arabs, that you put a shadda on one harf to represent the other one. So you can see a lot of senses in what Imam Shafi'i said. If you did not pronounce a shadda, it actually means you have removed one of the two letters revealed by Allah. So your salat may be invalid. So please and please, I will have to stop at this point, as I said. But Sheikh Abdul Hayy is around. I'm happy I also saw Sheikh Katibi and the rest of them. We are so blessed, especially in this town of Ilorin. We are so blessed in Iwochu and in other parts of Nigeria. But I'm talking about the venue of the lecture today. We have many of them around us who are able and capable. They are very competent to teach our children. It's very pathetic. I was listening to a radio program just 2-3 days ago. Children of a particular school were brought to the studio to display their scale of Quranic recitation. You will be surprised to see what they were reciting. Wallahi, all they taught them was how to copy either Imam Hudayfi or Imam Sudaisi. But where they do not elongate the letter, they do. Where they said who, they say you will be surprised. It was just 2 or 3 days ago. And people will be clapping for those children because their parents were paying for them to be taught this nonsense. So please, we don't deceive people here. You know us for that, and we are not deceiving you again. Try to see competent hand. But we have many competent hands around. Sheikh Katibi, Sheikh Nagiri, Sheikh Said Katibi, Sheikh Murtada Yahya, and a host of them, Sheikh Ali Miqdad. Wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Alhamdulillah. Àmọ́ béèrè kan tó ṣe pàtàkì púpọ̀. Òun náà ni ìbéèrè nípa ìmọ̀ fi Kùránì kọrin. Wọ́n bá wa dáhùn ìbéèrè ni. Inna ataynaka al-kawsara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kọ́dà nìkan ni tó ń fi láìkì barista ni pé ìmọ̀ fi Kùránì kún orin tiẹ̀. Gbogbo eléyìí ọlọ́kànnù.
ẹlòmíì tó ní tóun tiẹ̀ fi wá láì òun ò ti gbọ́ gbogbo àwọn quality barrister mọ́ àmọ́ àwọn islamic song lókùn tóun ń gbọ́ sẹ́yìn pé àwọn ka kéwú ń bẹ̀ dáadáa pẹ̀lú kùránì irú eléyìí nìyẹn nǹkan. naam ọlọ́ba wa san oníbèrè ní ẹ̀sán rí ìbéèrè náà dá púpọ̀ wọ́n ní ìmáa fi kùránì kọrin gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ṣe lónìí wọ́n pín wọn sí ọ̀nà méjì àwọn kan bẹ tí ó pé fújì sámúlà wọn jogún bá tí wọ́n sì mọ̀ wọ́n mọ̀ irú àwọn eléyìí wọ́n mú nu kùránì wọ́n fi kó kì í bọ́ nu orin tí wọ́n ń kọ gbogbo àwọn eléyìí ó wà ní àwọn nǹkan tí ó dé bá alukùránì ní bídíà torí gbogbo nǹkan ní bídíà ti wọ̀ lónìí bídíà wọnú kíka kùránì náà àbí bóyá la ṣe ń kà so kí olórin kó ti orin bọnú kó ti kùránì bọnú orin rẹ̀ eléyìí ó kó àbùkù bá rẹ̀ láyìn ká àbùkù bá kùránì torí pé kò sí bí ó ṣe kà kò lè dàbí kíkà àti ọlọ́wọ́ bá fi rán anábọ̀ Muhammad sallam kọ́dà àwọn tí a tún máa change ẹ̀ wọ́n máa change ẹ̀ jábá rí bí barista kọ́dà o kó bá forí jẹ o bó ṣe ka kúlú Allahu tó fi ti bọ́nú orin tó kọ ọwọ́ púpọ̀ kájà tó máa sọ pé àwọn tí wọ́n kọ́ nípa rẹ̀ dáadáa bákan náà àwọn tí wọ́n ń fi tí wọ́n pèrè àwọn ní Islamic song tí jẹ́ fọ́júrú fújì ẹ̀rí àwọn náà máa ti kùránì bọ́nu orin wọn wọ́n sì yí kò sí bí wọ́n ṣe kọ́ tí ó dàbí tẹ̀jìrì tọ́lọ́ fi rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run sì sọ nínú kùránì pé wa ma allamnahu shi'ra wa ma yanbaghi lahu àkọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àkọ́ ní orin kíkọ kùránì ní akọ èyí tó tún wá burú jù ní pé wọ́n tún máa lùlù sí wọ́n máa lùlù sí alukur'an orin kíkọ fúnra rẹ̀ lásán láwọn orin tí wọ́n ń kọ yẹn kò dáa káwọn tuntun kùránì bọ̀ kò dáa kẹ́tọ́ máa lùlù sí kùránì eléyìí wọ́n wà ní àwọn akọ́tẹ́ kí a pè àkíyèsí tó sì jẹ́ bídíà bákan náà inú ìtẹ́tẹ́ ká pè àkíyèsí òun náà ni àwọn tí wọ́n máa fi kùránì ṣeré tí wọ́n máa fi àyà kùránì ṣeré at-tala'ubu bi ayatil Qur'an al-Karim máa fi kùránì ṣeré ọ̀pọ̀ láwùjọ wa lónìí kọ́dà àsìkò tẹ́ ẹ ká máa fi sunkún tẹ́ ẹ pé ẹkún lẹ́yẹ ká máa sun ẹ̀ní láti máa fi rin lápèjúwe àti rẹ́ni tó chẹ́ǹjì ọ̀rọ̀ ọlọ́run àyà kùránì tó chẹ́ǹjì ẹ̀ tó fi ṣeré nípa pé ń ṣe wá sí ó wá sọ fún wọn pé àwùjọ tá a wà yìí a wà ládùúgbò kan ó wá dakọ̀ àdúgbò òun ó ládùúgbò yìí ẹ̀yà ará àdúgbò yìí ẹ ti ṣoríire ọlọ́run dakọ̀ orúkọ àdúgbò yìí nìkan ọlọ́run dakọ̀ ọlọ́run Al-Qur'ani ẹ̀rí àwọn anìkadà náà sì gbé báyìí náà sì ó sì fa Kùránì bẹ́ẹ̀ náà gbé tún gbélé yìí náà àwọn ni inna awwala baytin alladhi wudi'a linnasi lalladhi bi Bakkata mubaraka wọ́n fẹ́ sọ àdúgbò pàkátà lápèjúwe àwọn ni lalladhi bi Bakkata àdúgbò pàkátà lọ́lọ́run dakọ̀ àwọn ará pàkátà wọn pariwo pé lọ́gbọ̀ owó sì ń yọ ọ̀kan nu hadha tala'ubu bil Qur'an bí gbàtí yẹn ń fọ̀rọ̀ lọ́hùn sí ni ẹ̀sìn mẹ́kẹ́ yẹn fọ̀rọ̀ lọ́hùn sí kí wọ́n bá fi yẹn sí tó yẹ̀yẹ́ yẹn tó mọ̀ sákọ́ yẹn ibi tó ti bára rẹ̀ ọ̀dà bákan náà ọ̀kan tún ní àmàlà àwọn oúnjẹ àwọn Yorùbá nìkan ló ń dakọ̀ ní Al-Qur'ani àmàlà ó sì fáyà rẹ̀ jáde àwọn yẹn sì wó ẹni tó yẹ kí yẹn lẹ́mí lára ẹ̀rí Sayyidina Ali radiyallahu ta'ala anhu ó rí ẹnìkan tí ń tú Kùránì tí ń ṣe tafsir Kùránì wọ́n lọ́wọ́ lọ bá wọ́n ní Sayyidina Ali wá bèèrè ọ̀rọ̀ pé sọ ọmọ nasikh àti mansukh sọ ọmọ àyà tó yẹ kó tú àtàyà tí ò yẹ kó tú àyà tó ti parẹ́ ní Al-Qur'an àti tí ò ti parẹ́ ọlọ́wọ̀n ọmọ wọ́n ní Sayyidina Ali jà ní ẹgbà darabahu faqala lahu anta dalalta wa adlalta wọ́n sọnù ó tún sàwọn yẹn nù oni alimalu walbanuna zinatul hayati dunya walbaqiyatu salihatu khayrun inda rabbika thawaban wa khayrun amala law da qur'an alquran wa hada amal èyí tó mọ gbọ́ láì pé tó ti banú jẹ́ òun náà ni pé àfáàjẹ́ náà wá sí Fásọlá wà ń jòkó àwọn tó wà ń jòkó ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní Fásọlá ni wọ́n ṣe wá sí ń jòkó náà àfáà wa fẹ́ gba owó lọ́wọ́ Fásọlá ẹ̀lákùn tọ́lọ́wọ́ bá fún yàn tẹ́ ní ò fún yàn jama sẹ́ni tó lè fún yàn ọwọ́ ni Fásọlá ọlọ́run dákọ̀ nínú Al-Qur'ani ọwọ́ afa ajánásí náà tún já wa dhakara isma rabbihi fasalla
la hawla wala quwwata illa billah. wọ́n ní Fáṣọlá bẹ́ẹ̀ lọ́wọ́ tó àwọn afáàtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ẹlọ́kùn sí lóòótọ́ ni wọ́n wà lókùnrin sẹ́yìn pé ní tiẹ̀ pé lọ́ọ̀yà ni ó sì èèyàn máa wúyù kúrò fáwọn bí àwọn tó ní sábà òun ní pé sí Fáṣọlá ẹlọ́kùn sí Fáṣọlá lọ́wọ́ gbàdúrà lóòótọ́ fún òun lè ba mọ́rírì tóun ṣe àwọn aláǹsà ìkú ní wí wọ́n kọ́ ní bá wí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ táwọn èèyàn fi Kùránì ṣe àtàwọn tí wọ́n máa fi Kùránì lùlù ẹ̀rí gbogbo àwọn kìíní yìí àdádálẹ̀ ní tọwọ́ ní Kùránì wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar wal iyaazu billah. ọlọ́run kò bá a dúpẹ́ fún àwọn ṣèkù wa ìbéèrè kan bẹ tí wọ́n béèrè níbí báyìí gẹ́gẹ́ bí ẹ ṣe ṣe àlàyé fún wa lórí pé bàbá kírun kí a fiyèsí ìyáàkà tọyọ ṣádàkú níbẹ̀ yẹn yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmáàmù tó bá wá ń kírun gboru ń tẹ́ wí ó ti dàgbà mọ́mù àbọ̀dọ̀ mọ́mù náà ní tóní báwọn bàbá ṣe ń ké náà ní ẹja máa ké lọ ọlọ́run rí gbogbo ẹ̀ sáà lè kírun lẹ́yìn rẹ̀ pé sẹ̀mí Allahu liman hamidahu àbígbò ní ká ṣe. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin apẹni fọlọ́n ọba kí gbogbo àwọn àfa wa àsìkí àfa tí alhafidhu Samiyi tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa kọ́lọ́n kó ṣàlékún gbígbàdúrà fún wọn ìbéèrè tí wọ́n béèrè àwọn àfa wa Dr. Abdulrazak Abdulmajid Alaro wọ́n ti dáhùn rẹ̀ wípé bóyá èèyàn ṣe àdínkù haraka táǹpẹ̀ ní vowel ni àbí lẹ́tà àbí ṣáda àwọn onímọ̀ wọn sọ̀rọ̀ tí ó pọ̀ lórí rẹ̀ wípé ìyẹn ò nírun ṣùgbọ́n Allahu ta'ala alam bi sawab ọlọ́run ló máa yìí tí orin ilẹ̀ jù àmọ́ èyí tí mo rò pé orin ilẹ̀ jù náà ni wípé béèyàn ò bá ka fatiha dáadáa kò nírun yálà ìmáàmù ni ò ká dáadáa ni tàbí èrò ẹ̀yìn ìmáàmù tí ìmáàmù bá wá kà á dáadáa bẹ́rọ ìmáàmù bá kà á dáadáa ìrun sọ́hátù sọ̀látùl ma'mum ìrun ẹni tó wà lẹ́yìn ìmáàmù tọ́ ìmáàmù ò nírun tiẹ̀ torí kìí ṣe gbogbo nǹkan ni ìmáàmù gbé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tó bá sì sọ wípé ní ìmáàmù kà á dáadáa ìrun ìmáàmù ni ò kà á dáadáa jẹ́ pé òun ò ní fatiha ẹ̀rí eléyìí òun náà ni ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé ní la salata liman lam yaqra bi ummil kitabi wa fi riwaya la salata liman lam yaqra bi fatihati alkitabi ọ̀jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ní ẹnikẹ́ni tí ò bá ka fatiha nínú ìrun èntọ̀ ń ò nírun ìwà ka fatiha ní kágbọ́ yé kéde pé kéèyàn ó dákẹ́ kó mọ́ àyíká fatiha kágbọ́ yé kì í ṣe pé kéèyàn ó dákẹ́ kó mọ́ ká nìkan béèyàn bá kà tó kàkà kó kà gẹ́gẹ́ má ṣe má pòjú rẹ̀ wá kò ká náà làákà kún abẹ́ni tó kà ṣùgbọ́n ó dínkù irú ẹni bẹ́ẹ̀ náà kò ká náà ní àákà kún so nípa báyìí irú ìmáàmù bẹ́ẹ̀ abẹ́ gbogbo àwọn ìmáàmù wa pátápátá àgbáyé pé gbogbo àwọn ìmáàmù pátápátá ni wọ́n máa Fatiha kà dáadáa èyí tó bá kù díẹ̀ káàtó àyídàgbà mọ ìlú kan kí ká lè kọ́ bá ṣe ń ka Fatiha yìí ká má bàa máa sọ àwọn èèyàn nù tó bá wá rí bí àwa tá a bá ń kírun lẹ́yìn wọn àwa náà Ọlọ́run ló mọ ìta kì í láyé tá a fi ní kí mi ìmọ̀ kọ́lọ́n kó jẹ́ kẹ́mi ogun kálíbà wa ṣàmójútó òrùn wa dáadáa kò sí láì fi ká wá ìmáàmù tó bá máa ká Fatiha kà dáadáa ká wá lọ kí ìrun wa kó lè bá a tọ́ Wallahu ta'ala alam bisawab.